A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Síwájú ìsìnkú ààrẹ gbogboògbò fún ẹgbẹ́ àwọn ọmọ ilẹ̀ Ìgbò Ohanaeze Ndigbo, olóyè Emmanuel Iwuanyanwu, adarí ìgbìmọ̀ ìsìnkú Sínátọ̀ Ben Obi ní àwọn èèyàn jàǹkànjàǹkàn lórílẹ̀‐èdè ti fi èròǹgbà wọn hàn láti fi ara hàn níbi ayẹyẹ ìsìnkú. Ó ní ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ àti gómìnà márùn-ún ní ẹkùn gúúsù ìlà oòrùn pẹ̀lú adarí ilẹ̀ Yorùbá Ayọ̀ Adébánjọ àti àwọn mìíràn yóò bá wọn péjú pésẹ̀ síbi ìsìnkú. Ọjọ́ 1 oṣù kọkànlá ni olóògbé olùdásílẹ̀ iléeṣẹ́ àti olóṣèlú yóò wọ káà ilẹ̀ lọ ní ìlú abínibí rẹ̀ ní Atta, ìpínlẹ̀ Imo. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lónìí ní ìlú Àbújá ni Obi ti ní ìkéde ìsìnkú tí ń lọ lọ́wọ́. Àwọn ti kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn lọ́kùnrin lóbìnrin, ọ̀rẹ́, afẹ́nifẹ́re nílẹ̀ yìí àti lókè òkun. Ó ní níbi ìpàdé àwọn gómìnà ẹkùn gúúsù tí ó wáyé kẹ́yìn ni wọ́n ti pinnu àti bu ọ̀wọ̀ ìkẹyìn fún adarí wọn. Gbogbo ètò ìsìnkú tí wọ́n ti tò kalẹ̀ ni yóò parí pẹ̀lú gbígbé òkú lọ ilé ìkẹyìn ní ọjọ́ 1 oṣù kọkànlá ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀gbẹ́ni ẹni ọgbọ̀n ọdún kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Motúnráyọ̀ Ọláníyì ni a gbọ́ wípé ó gún ìyàwó tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ Ọlájùmọ̀kẹ́ pa ní Amazing Grace Estate Ẹlẹ́pẹ̀ ní ìlú Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Ọjọ́ Ẹtì àná ni a gbọ́ wípé èdè-àìyedè wáyé láàrin tọkọ-tìyàwó tí ó yọrí síkú ìyàwó. Agbẹnusọ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde òní bí ó ti ṣàlàyé wípé Ọláníyì gún ìyàwó rẹ̀ ẹni ọdún 25 ní oríṣiríṣi ọ̀nà níbi èdè-àìyedè tí mọ́ inú ilé kí ó tó kánná sílé. Ó fi kún un wípé afurasí yìí náà ṣe ara rẹ̀ léṣe lẹ́yìn èyí. Nígbà tí ikọ̀ ọlọ́pàá dé ibi ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìpè pàjáwìrì ni wọ́n bá wá ọ̀nà pa iná kí wọ́n tó rí òkú Ọlájùmọ̀kẹ́ nílẹ̀ pẹ̀lú ojú ọgbẹ́ ní ikùn rẹ̀. Agbẹnusọ ọlọ́pàá tẹ̀síwájú wípé wọ́n gbé Ọláníyì dìgbàdìgbà re ilé ìwòsàn nítòsí níbi tí wọ́n ti tọ́jú rẹ̀. Lẹ́yìn tí wọ́n yọ̀ǹda rẹ̀ ni ọlọ́pàá fi sí akóló. Wọ́n ti gbé òkú ìyàwó lọ ibi ìgbókùúsí ní ilé ìwòsàn ìjọba Ìkòròdú fún àyẹ̀wò bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Láìpẹ́, ọmọ orílẹ̀-èdè yóò máa gba ìwé ìrìnnà wọn láti inú ilé láìṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ tò sí passport office, ṣùgbọ́n wọ́n ní ọmọ orílẹ̀-èdè tí ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ láti ọmọ ọdún 18 lọ sókè àti àwọn tí wọ́n fẹ́ ṣe àtúnṣe ìwé ìrìnnà nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí. Àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba ìwé ìrìnnà fún ìgbà àkọ́kọ́ yóò nílò láti fi ara hàn fún ìka títẹ̀ ní ọ́fíìsì alámòjútó ìwé ìrìnnà Passport Office. Mínísítà Abẹ́nú Dókítà Olúbùnmi Túnjí-Òjó ni yóò mú ìkéde yìí wá níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn níbi tí wọ́n ti ṣíṣọ lójú processing app fún ìgbésẹ̀ tuntun yìí lánàá ní ìlú Àbújá. Ìròyìn jábọ̀ wípé iléeṣẹ́ méjì ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ lórí ìgbésẹ̀ tuntun yìí, wọ́n sì ti ń ṣe ìdánrawò láti oṣù 9 sẹ́yìn. Mínísítà ṣàlàyé wípé àwọn gbé ìgbésẹ̀ yìí kí ó lè mú àdínkù bá àpọ̀jù èrò àti ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń là kọjá nílẹ̀ yìí àti lókè òkun látàrí wípé wọ́n fẹ́ gba ìwé ìrìnnà. Bákan náà ni wọ́n á tún bọ́ lọ́wọ́ àwọn alárinà middlemen tí wọ́n fi wọ́n ṣe jẹun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Charles Òpútà tí gbogbo ènìyàn mọ̀ sí Charlie Boy ti fèsì sí ọ̀rọ̀ tí pásítọ̀ ìjọ Ìràpadà Enoch Adébóyè sọ lórí ẹ̀bẹ̀ rẹ̀ sí ìdámẹ́wàá. Àìpẹ́ yìí ni alákòóso ìjọ Ìràpadà tọrọ àforíjì lórí gbólóhùn tí ó sọ wípé ẹni ò bá san ìdámẹ́wàá kò lè rí ìjọba ọ̀run wọ̀. Ó ní àṣìsọ ni èyí jẹ́, kò sí nínú Bíbélì. Ohun tí Bíbélì sọ ni wípé wà ní àlàáfíà àti ìwà mímọ́ pẹ̀lú gbogbo ènìyàn nítorí láìsí èyí ẹ̀dá kankan kò lè rí Ọlọ́run. Nígbà tí ó ń fèsì ní Charlie Boy ní ìdáríjì tí Adébóyè ń tọrọ ò túmọ̀ sí nǹkan kan àyàfi bí ó bá dá gbogbo ìdámẹ́wàá tí ó ti gbà padà. Charlie Boy ní òun mọ̀ wípé ọ̀pọ̀ olùṣọ́ àgùntàn èké ni ó pọ̀ nínú ìjọ, èyí jẹ́ èròǹgbà tòun
títọrọ ìdáríjì kò jámọ́ nǹkan kan àyàfi bí ó bá lè ṣèlérí àti dá ìdá mẹ́wàá tí àwọn òmùgọ̀ kan rò wípé àwọn lè fi lànà ara wọn sí ìjọba ọ̀run padà. Ó ní kí wọ́n dẹ́kun àti máa fún ọmọ ìjọ ní láńbà nítorí ní ìgbà mìíràn àwọn èèyàn gidi tí ènìyàn bá pàdé lè ní tàtúù ní gbogbo ara, kí wọ́n má fi èyí dá wọn lẹ́jọ́. Nítorí bẹ́ẹ̀ náà la rí àwọn èèyàn burúkú tí wọ́n máa ń ṣe tọ́nà di èèyàn tó ṣe wípé gbogbo wọn ló ń lọ ilé ìjọsìn. Charlie Boy ní kò sí ohun tó burú tó olùṣọ́ àgùntàn tó ń fi gbogbo ìgbà máa wá àṣìṣe ọmọ ìjọ bẹ́ẹ̀ òun tìkára rẹ̀ kò jẹ́ ẹni pípé. Bákan náà ni ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martin Sọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM náà fèsì sí ọ̀rọ̀ Adébóyè lánàá. Ó ní ẹ̀sìn ti fọ́ àwọn mìíràn lójú bí ó ṣe ba tàwọn mìíràn jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti láfíríkà. Ó ní inú òun dùn sí ohun tí bàbá Adébóyè sọ, òun sì ń dúró de àwọn pásítọ̀ yòókù bíi David Ibiyeomie tí wọ́n máa ń fi gbogbo ìgbà wàásù lórí ìdámẹ́wàá. VDM ní báyìí tí pásítọ̀ àkọ́kọ́ láàrin àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ti jáde wá láti wá tọrọ ìdáríjì lórí gbólóhùn wípé ẹni ò san ìdámẹ́wàá ò lè rí ìjọba ọ̀run wọ̀, wípé èyí kò sí nínú Bíbélì. Ó ní kí ni àwọn nǹkan mìíràn tí wọ́n tún ti sọ tí kò sí nínú Bíbélì. Ọ̀pọ̀ ni ó ti sọ orí Bíbélì kodò fún àǹfààní ara wọn. Òun retí àwọn tí yóò jáde lọ́la láti wá sọ wípé àdúrà ò lè mú orílẹ̀-èdè tẹ̀síwájú, kí Ọlọ́run fi ọwọ́ tọ́ bàbá Adébóyè láti lè lo gbogbo ìdámẹ́wàá tí wọ́n ti gbà fi pèsè iṣẹ́ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Nínú ìwé ìròyìn mìíràn ni mo ti ṣe alábàápàdé èsì pásítọ̀ Adébóyè bí ó ti ṣàlàyé wípé òun kò fi ìgbà kankan ní kí Kìrìsìtẹ́nì má san ìdámẹ́wàá. Ó ní àwọn kan ti ṣi òun gbọ́. Láàárín wákàtí kan tí òun tọrọ ìdáríjì ni ìròyìn tàn ká orí ẹ̀rọ ayélujára wípé òun ní kí wọ́n má san ìdámẹ́wàá mọ́. Adébóyè ní ọ̀rọ̀ lórí ìdámẹ́wàá tí ń dá awuyewuye sílẹ̀ ni òun ṣe pinnu àti tọrọ ìdáríjì lórí ohunkóhun tí òun bá ti sọ lé lórí. Adébóyè ṣàlàyé síwájú wípé òun gba àwọn onígbàgbọ́ ní ìyànjú kí wọ́n san ju ìdámẹ́wàá lọ nítorí bí ó ti ṣe àpẹẹrẹ ìrírí rẹ̀ pẹ̀lú ìjọ Kenneth Hagin níbi tí ọ̀gbẹ́ni kan ti fúnrúgbìn 90 owó rẹ̀ fún Olúwa gẹ́gẹ́ bí ìdámẹ́wàá tí yóò sì rí èrè gọbọi. Pásítọ̀ Adébóyè ní bí ènìyàn ṣe ń dàgbà nínú iṣẹ́ Olúwa ni kí ìdámẹ́wàá rẹ̀ máa pọ̀ sí i, kí ìyìnlógo rẹ̀ máa pọ̀ sí i, kí ìjèrè ọkàn rẹ̀ náà máa pọ̀ sí i. Kò pọn dandan kí ènìyàn san ìdámẹ́wàá nígbà tí ó bá ní agbára àti san ju iye yẹn lọ. Ìdámẹ́wàá wà fún àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìdámẹ́wàá ní sísan, kí a kọ́ bí a ṣe ń ṣe àlékún rẹ̀. Adébóyè ní pẹ̀lú gbogbo àlàyé yìí tí òun ṣe, ohun kan ṣoṣo tí wọ́n rí fàyọ tí wọ́n ń fọn rere rẹ̀ ni wípé Adébóyè ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ti ní kí wọ́n má san ìdámẹ́wàá mọ́. Bẹ́ẹ̀ kí ìdámẹ́wàá jẹ́ iye tí ó kéré jù ni òun wí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà àti olùkọ̀tàn sinimá Lateef Adédìméjì ti ṣàlàyé lórí àwọn ohun tí ó fa sábàbí ìpinnu rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ Mobímpé lórí sinimá wọn tí àkọlé rẹ̀ ń jẹ́ Lísàbí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ni Adédìméjì ti ṣàlàyé wípé òun mọ̀ọ́mọ̀ lo òṣèré Adébọ̀wálé Adébáyọ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Macaroni gẹ́gẹ́ bí Ṣókẹ́nù àti Ibrahim Chatta gẹ́gẹ́ bí olórí ìlàrí. Adédìméjì ní láti ìgbà tí òun ti ń pètepèrò sinimá yìí ni òun ti ń ro Ibrahim Chatta lọ́kàn gẹ́gẹ́ bí ẹni tí ó dáńgá jùlọ fún irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀. Òun kò rí ẹni méjì rò lọ́kàn tí ó lè yẹ fún ipò yìí. Bákan náà ni Mobímpé náà sọ wípé tipẹ́tipẹ́ ni òun ti ń wá ọ̀nà láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ibrahim Chatta. Eré Lísàbí ló pèsè ààyè sílẹ̀ fún un. Adédìméjì tẹ̀síwájú wípé ipò Ṣókẹ́nù tí wọ́n fún Mr Macaroni gẹ́gẹ́ bí ọ̀rẹ́minú Lísàbí lọ geere pẹ̀lú ipò àwọn méjèèjì.
ó ní láti ìgbà tí àwọn ti pàdé nínú eré Àyìnlá níbi tí wọ́n ti gba ipò tí ó súnmọ́ ara wọn ni àjọṣepọ̀ ti bẹ̀rẹ̀ láàrin wọn. Mobímpé fi kún un wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ ọkọ òun ni Mr Macaroni, èyí kọjá sinimá, ìdí nìyí tí ó fi ṣe ọ̀rẹ́ ọkọ best man nígbà ìyàwó wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.